ọpẹ́ o pásítọ̀ ìjọ rìdíìmù tí wọ́n jí gbé ti jáde níbùbá àwọn ajínigbé. Ó dájú pé oore ọpẹ́ làwọn ẹbí, olólùfẹ́ àti ọ̀pọ̀ ọmọ ìjọ rìdíìmù lápapọ̀ yóò máa kọ báyìí pẹ̀lú bí ọ̀kan nínú àwọn pásítọ̀ ìjọ náà, olùṣọ́ àgùntàn Olúgbénga Ọláwore, ẹni tí àwọn ajínigbé jí gbé, ṣe ti jáde níbùbá àwọn olubi èèyàn náà báyìí. Pásítọ̀ Ọláwore, alákòóso ṣọ́ọ̀ṣì tí wọ́n ń pè ní Heaven's Gate Parish Redeemed Christian Church of God, ìyẹn ẹ̀ka ìjọ rìdíìmù tó wà lọ́nà àgbàrá sí Lùsádà ní ìpínlẹ̀ Ògùn, ni wọ́n jí gbé pẹ̀lú àwọn èrò 13 yòókù tí wọ́n jọ wà nínú bọ́ọ̀sì kan náà. Pásítọ̀ yìí ló pàdánù ìyá ẹ̀ tó ń jẹ́ díákónì Deborah Ọláwore láìpẹ́ yìí, tó sì lọ sílùú Ìpàpó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ṣètò bí ayẹyẹ ìkẹyìn ìyá rẹ̀ náà tí wọ́n fi sí ọjọ́ Friday ọjọ́ 26 oṣù kẹrin ọdún 2024 yìí àti Friday ọjọ́ 3 oṣù karùn-ún ọdún yìí yóò ṣe dùn tí yóò sì lárinrin kó tó kàgbákò àwọn jàǹdùkú agbébọn tí wọ́n jí gbé lórí ìrìn àjò rẹ̀ padà sílùú Èkó. Mílíọ̀nù 10 náírà la gbọ́ pé àwọn olubi èèyàn náà ń béèrè pé kí àwọn ẹbí rẹ̀ san fún àwọn kí àwọn tó lè fi í sílẹ̀, tí kò sì jọ pé ìrètí wà rárá fún òjíṣẹ́ Ọlọ́run náà láti bọ́ nínú ìgbèkùn àwọn ajínigbé tó há sí láti nǹkan bíi aago 5 ìrọ̀lẹ́ ọjọ́ Jímọ̀ tó ti há sí bùbá wọn. Ṣùgbọ́n lọ́sàn-án ọjọ́ Àìkú Sunday ọjọ́ 21 oṣù yìí níròyìn ayọ̀ gbòde kan pé àwọn agbófinró ti gba pásítọ̀ náà sílẹ̀ lọ́wọ́ àwọn ẹrú ikú. Ṣáájú lọ̀gá àgbà àwọn ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ CP Adébọ́lá Hamzat ti ṣèlérí pé òun yóò gbé ìgbìmọ̀ atọpinpin kan dìde láàrin àwọn ọlọ́pàá láti gba àwọn arìnrìn-àjò náà sílẹ̀ lọ́wọ́ àwọn ajínigbé. Nírọ̀lẹ́ ọjọ́ Àìkú Sunday ọjọ́ 21 oṣù kẹrin yìí ni kọmíṣánná fétò ìròyìn nínú ìjọba gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́, ọmọọba Dọ̀tun Oyèládé, kéde pé CP Hamzat ti ṣàṣeyọrí lórí ìlérí tó ṣe nípa òmìnira òjíṣẹ́ Ọlọ́run ọ̀hún. Gẹ́gẹ́ bó ṣe sọ, gbogbo bó ṣe ń lọ là ń béèrè lọ́wọ́ ọ̀gá àgbà àwọn ọlọ́pàá nípa akitiyan wọn láti gba àwọn tí wọ́n jí gbé sílẹ̀. Wọ́n sì ti fi tó ìjọba létí pé àwọn ti gba pásítọ̀ ìjọ rìdíìmù yẹn sílẹ̀ pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn ikọ̀ agbófinró ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó wáá fi dá àwọn ará ìpínlẹ̀ Ọ̀yọ́ lójú láti fọkàn balẹ̀ nípa ètò ààbò, nítorí àwọn ọlọ́pàá àtàwọn agbófinró ìpínlẹ̀ náà kápá ètò ààbò ìpínlẹ̀ yìí dáadáa. Ṣùgbọ́n ohun tí kọmíṣánná náà kò mẹ́nubà nínú àtẹ̀jáde rẹ̀ ọ̀hún ni bóyá àwọn agbófinró rí ẹlòmíì gbà sílẹ̀ nínú àwọn arìnrìn-àjò yòókù tí wọ́n jí gbé pẹ̀lú pásítọ̀ ìjọ rìdíìmù náà. Ọláwálé Àjàó ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.